èmi àtàwọn mọ́kànlá wọn kó wa ó di ìlú Àbújá. Ibẹ̀ ni mo ti lọ bá wọn jẹ̀wà kò jiná tí mo ti lọ fi ẹ̀wọ̀n gbára fún odidi oṣù 4 kó tó di pé wọ́n fi mí sílẹ̀. Inú mi sì dùn wípé mo bọ́ láyọ̀ àti àlàáfíà bó tilẹ̀ jẹ́ pé mo la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá tí mi ò lè ròyìn nínú ìrìn àjò àhámọ́ yẹn. Ojú rí tó tó ìjìyà yìí pọ̀ nítorí gbà tí àwọn DSS ń mú mi wọ́n lù mí nínú tó bá lè kú okú. Títí di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí mi ò pé mọ́ àti àmì àwọn ni wọ́n dé lórí ìjọ náà. Ìró ìbọn yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Nígbà tí mo sì ti rí ohun tó ṣẹlẹ̀ ni mo wò pé wáò eléyìí kò ní di pé èèyàn tún gbàṣẹ lọ́wọ́ èèyàn pé ṣé kí n gbé sáfẹ́fẹ́. Mo gbọ́dọ̀ gbé sáfẹ́fẹ́ kí gbogbo ènìyàn mọ àwọn tí wọ́n wá ṣe ìkọlù sí ilé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Orúkọ mi ni Olúwakẹ́mi Ìfẹ́olúwa Ọládélé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Lady K Ìfẹ́olúwa Show, tí mo sì tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Professor Bánjí Akíntóyè àti Chief Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọjọ́ náà rèé bíi àná. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí ó ní agbára. Ọdún náà ni July 1st, 2021. Ní dédé agogo 1:30 òru ni mo dédé gbọ́ ìró ìbọn nítorí mo wà nílé Chief Sunday Ìgbòho ní ìlú Ìbàdàn. Nígbà tí mo gbúrò ìbọn ní ọ̀gànjọ́ òru mo wò pé kí ló ṣẹlẹ̀, ṣùgbọ́n nínú ìtẹ̀síwájú ìwádìí mi ní òru ọjọ́ náà ni mo rí wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn ni wọ́n rán àwọn èèyàn láti wá sí ilé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà láti wá ṣe ìkọlù síbẹ̀, láti wá arrest. Mi ì tẹ̀lé sọ wípé wọ́n wá láti wá arrest, wọ́n wá láti pa ni. Nítorí ẹni tó bá fẹ́ arrest èèyàn wọ́n á wá lójúmọmọ with arrest warrant. Ṣùgbọ́n àwọn eléyìí nígbà tí wọ́n máa dé lóru ìjọ náà mi ò tí ì sùn, kì í ṣe pé wọ́n kan gate, ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ni. Ìbọn lélẹ́yìí kí ló dé nínú ìwádìí ṣáà mo ṣàrí wípé àwọn Nigerian DSS àti army àwọn ni wọ́n dé lóru ìjọ náà. Ìró ìbọn yìí pọ̀ ó kọjá bẹ́ẹ̀. Ìbẹ̀rù mú mi. Kí ni mo fẹ́ ṣe? Mo ní láti jẹ́ kí gbogbo ayé mọ tó ń ṣẹlẹ̀ ní ibi gẹ́gẹ́ bí iṣẹ́ mi wípé mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Nígbà tí mo sì ti rí ohun tó ṣẹlẹ̀ ni mo wò pé wáò eléyìí kò ní di pé èèyàn tún gbàṣẹ lọ́wọ́ èèyàn pé ṣé kí n gbé sáfẹ́fẹ́. Mo gbọ́dọ̀ gbé sáfẹ́fẹ́ kí gbogbo ènìyàn mọ àwọn tí wọ́n wá ṣe ìkọlù sí ilé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ni mo ṣe gbé sí orí afẹ́fẹ́ ní ìjọ náà pé tó ẹ̀yin èèyàn nílé káàkiri gbogbo ibi tẹ́ bá ti ń wò wá ó ti ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé orí bá mi kó bàbá mi Chief Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ yọ. Bàbá lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ẹ̀mí méjì ló sọnù nítorí wíwá wọn jọ́nà lọ́hùn wọn ò wá láti wá arrest. Èèyàn tó fẹ́ arrest ó yàtọ̀ sí ẹni tó kàn dé tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn lọ́gànjọ́ òru tí ẹ dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn ti sùn. Òun ló fa òkùnfà bí wọ́n ṣe mú èmi àti àwọn ọkùnrin 11 lẹ́yìn tí wọ́n pa èèyàn 2. Èmi àtàwọn 11 wọn kó wa ó di ìlú Àbújá. Ibẹ̀ ni mo ti lọ bá wọn jẹ̀wà kò jiná tí mo ti lọ fi ẹ̀wọ̀n gbára fún odidi oṣù 4 kó tó di pé wọ́n fi mí sílẹ̀. Inú mi sì dùn wípé mo bọ́ láyọ̀ àti àlàáfíà bó tilẹ̀ jẹ́ pé mo la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá tí mi ò lè ròyìn nínú ìrìn àjò àhámọ́ yẹn. Ojú rí tó tó ìjìyà yìí pọ̀ nítorí gbà tí àwọn DSS ń mú mi wọ́n lù mí nínú tó bá lè kú okú. Títí di wákàtí tí mò ń sọ̀rọ̀ yìí mi ò pé mọ́. Irọ́ ò dà. Mi ò pé mọ́ pẹ̀lú ìyà tó fi jẹ mí. Kí n tẹ̀ ẹ̀kọ́ tó gbé mi dé ìlú Àbújá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe fi ìyà jẹ mí wípé so èmi lórí láyà mo ṣe fídíò mo gbé àwọn sí afẹ́fẹ́. Àwọn DSS lù mí ó kọjá bẹ́ẹ̀. Gbogbo fíńgà mi ni wọ́n ṣe test ẹ̀ láti mọ̀ bóyá mo máa yin ìbọn. Mo dẹ̀ sọ fún wọn irọ́ mi ò fọwọ́ kan ta àbọ̀kan rí. Wọ́n dẹ̀ ṣe àyẹ̀wò wọn rí pé bí mo ṣe sọ ló ṣe rí. Ṣùgbọ́n ọdọọdún ni màá máa ṣe ìrántí ẹ̀ nítorí pé kí ni ọjọ́ ńlá ni ọjọ́ yẹn jẹ́ fún mi. Ọjọ́ mélòó gbàgbé pẹ̀lú gbogbo àlàkọjá àti àwọn ẹ̀mí tó sọnù. Àwọn ẹ̀mí tó sọnù wọn ṣe kidnapper, wọn ṣe Boko Haram, wọn ṣe terrorist. Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn kì í ṣe kidnapper, wọn ṣe terrorist. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà wọ́n ṣe títí wọn ṣe títí Ọlọ́run.
mo dẹ̀ nígbàgbọ́ wípé ìfẹ́ títọ́ Ọlọ́run ló máa ṣẹ. Nínú oṣù October tí mo wà yìí ló pé 2 years tí wọ́n release mi. Mo dẹ̀ ti pinnu wípé ọdọọdún ni màá máa ṣe ọpẹ́ nítorí pé kí ni Ọlọ́run ò jẹ́ kí n kú. Èròǹgbà àwọn DSS kò ṣẹ lórí ayé mi, so màá máa ṣe ọpẹ́ wípé mo bọ́ nínú àhámọ́ yẹn ní ọdọọdún. Màá sì máa jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó tún lé ọdún sí. Ọpẹ́ mi àkọ́kọ́ ni wípé Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run bá mi yọ wọ́n kúrò nínú ìgbèkùn ní orílẹ̀-èdè Benin Republic. Chief Sunday di ẹni tó wà ní ìlú Germany pẹ̀lú ẹbí àti ará wọn. Ọpẹ́ mi àkọ́kọ́. Ọpẹ́ mi ẹ̀kejì ni wípé èmi náà wà láyé, mo wà láyé, mo tún witness ọdún yìí. Ohun tí mo wá fi ṣe ọpẹ́ náà ni wípé wọ́n lọ sí iléèwé àwọn àkàndá èèyàn ní ìlú Ìbàdàn tó jẹ́ iléèwé ìjọba pẹ̀lú àtìlẹ́yìn Chief Sunday ọmọ Adéyẹmọ, gẹ́gẹ́ bí ìfẹ́ tí bàbá ní sí gbogbo mẹ̀kúnnù àti gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tí wọ́n wà ní diaspora, tí wọ́n ti lọ sí ìlú òyìnbó, tí wọ́n ti rí wípé ó mà dá kéèyàn máa gbégbé ayé ìrọ̀rùn o. Pẹ̀lú àtìlẹ́yìn gbogbo wọn ni mo fi wá sí ìlú Ìbàdàn lẹ́ni, tí mo sì lọ sí ilé ìwé àwọn àkàndá ọmọ, àwọn ọmọ tí wọn ò ní ojú méjèèjì, tí mo sì ra oúnjẹ lọ́pọ̀ yanturu lóríṣiríṣi. Mo kó lọ síbẹ̀, mo lọ fi dúpẹ́ nítorí pé kí ni ìlú Ìbàdàn ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Mo tún fi ẹsẹ̀ mi méjèèjì mo tún fi rìn wá sí ìlú Ìbàdàn lọ́dún yìí. Àtìgbà tí zẹ́ẹ̀tì yẹn ti ṣẹlẹ̀ mi ò tí bọ́lẹ̀ ní ìlú Ìbàdàn. Mo kàn máa ń kọjá ní bí ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀mejì ni mo sì kọjá ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n lọ́dún yìí mo fi ẹsẹ̀ mi tẹ ilẹ̀ ìlú Ìbàdàn, ìlú tí a ti gbé bí mi. Mo fi ẹsẹ̀ mi tún tẹ̀bẹ̀, mo wá dúpẹ́ fún Ọlọ́run. So mo lọ sí iléèwé àwọn àkàndá ọmọ, mo ra ohun tí Ọlọ́run sọ wípé kí a pákó ká pẹ̀lú àtìlẹ́yìn àwọn tó wà ní diaspora àti Chief Sunday Igboho, mo gbé lọ fún wọn níbẹ̀. Kí Ọlọ́run kó gba ọpẹ́.